bá lóun ò fi gbá mọ́ èyí tó ti fín kò lè parun. èyí ni ẹ̀rí máa jẹ́ mi ìṣó nípa àwọn iṣẹ́ àṣeyọrí iṣẹ́ ribiribi tí bàbá Aladura Professor Dr. Samuel Adefila Abidoye tí wọ́n jẹ́ adarí ìjọ kérúbù àti séráfù ayọ̀ ní káàkiri àgbáyé tí wọ́n ṣe nígbà ayé wọn. ẹni bá jóore orí aya àtọ́kù. èyí ni ìdáwọ́ ọ̀dùnnú nípa ìgbé ayé eré bàbá Aladura ọ̀jọ̀gbọ́n Dr. Samuel Adefila. Ìtàn bàbá Aladura tó bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Kwara lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tí ìràwọ̀ ìgbàgbọ́ kan ti tàn gbò bí ìtànṣán òṣùpá fún odidi ọdún 23 gbáko ní ìjọ kérúbù àti séráfù lábẹ́ ìdarí bàbá Aladura Professor Dr. Samuel Adefila Abidoye tí wọ́n jẹ́ adarí ìjọ kérúbù àti séráfù ayọ̀ ní káàkiri àgbáyé ti di ilé ẹ̀mí fún ogunlọ́gọ̀ àwọn èèyàn lágbàáyé láti sá sí gẹ́gẹ́ bí ìsádi wọn. àbí bàbá Aladura ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún 1920 lágbolé ilé ńlá nílùú Òmùàrán níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ìyẹn nípínlẹ̀ Kwara tí orúkọ bàbá wọn a sì máa jẹ́ Ọdẹ́túndùn Abẹ́gúndé lẹ́ni tó wà lórí àpèrè ọba Olómù ti Òmùàrán fún oṣù 3 péré nígbà náà lọ́hùn-ún. ṣebí wọ́n ní èèyàn kì í nílé bàbá kó má nílé ìyá. orúkọ ìyá olóògbé a máa jẹ́ Tinúadé Tinúọlá tí wọ́n jẹ́ ọmọ bíbí Níníọlá tí wọ́n jẹ́ ọmọ ọbabìnrin Ọ̀pọ̀ndà nígbà náà níjọba ìbílẹ̀ Ìsìn nípínlẹ̀ Kwara. ìgbé ayé olóògbé bàbá Aladura Professor Dr. Samuel Adefila Abidoye ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère èyí táwọn mọ̀lẹ́bí wọn gan kò fọwọ́ yẹpẹrẹ mú. eléyìí ló wá ṣe atọ́kùn fún ìgbé ayé wọn nínú ẹ̀mí tí ipa tí àwọn mọ̀lẹ́bí wọn gan kó gan kò kéré rárá nínú ìtàn náà. bàbá mi jẹ́ ẹlẹ́yinjú àánú èèyàn àti onínúure tí wọ́n sì kún fún àfojúsùn tí wọ́n sì máa ń ní èròǹgbà rere fún ọjọ́ ọ̀la. bákan náà ni wọ́n jẹ́ irú ènìyàn tó jẹ́ pé tí ẹ bá wà lọ́dọ̀ wọn ẹ ní fẹ́ kúrò ní agbègbè wọn. gbogbo ìgbà tí mo bá dé ọ̀dọ̀ bàbá mi ni mo máa ń bá àwọn èèyàn lọ́dọ̀ wọn tí mo sì máa ń ní pé mo fẹ́ lo àkókò díẹ̀ pẹ̀lú wọn. àmọ́ ó yé mi dáadáa pé bàbá mi jẹ́ ẹni tó fẹ́ràn àwọn èèyàn tí wọ́n sì kó èèyàn mọ́ra. mo sì mọ̀ pé ẹ̀mí mímọ́ ni ó fi àwọn èèyàn sí àyíká wọn. tí ọkùnrin bá lè darí ilé rẹ̀ kò sí ohunkóhun tí Ọlọ́run fún tí kò ní lè darí. mo mọ rírì wọn pé wọ́n lè darí ilé wọn kì í sì ṣe pé túbú ilé jèrè òde ni wọ́n ò rólé apá kan dápá kan sí. àti ẹbí àti iṣẹ́ ìránṣẹ́ ni wọ́n darí papọ̀ tí wọn ò sì jẹ́ kí ìkan pa kan lára. àdúrà mi ni pé kí Ọlọ́run nínú àánú rẹ̀ máa dúró tì wọ́n àti lé pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n fi sílẹ̀. mo sì lè pè wọ́n ní áńgẹ́lì ọ̀run. inú wọn gan ti ṣe ìlú Òmùàrán náà kó fa ìwà rere bàbá Aladura. ẹ jẹ́ á gbọ́ ohun tí àwọn èèyàn sọ láti ìlú wọn. a dúpẹ́ fún Ọlọ́run àwáyé lọ kò sí gbogbo ẹ̀ tó bá ti wáyé ó mọ̀ pé òun ó padà. gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ gbogbo aládágbádá akúta àgbéwọ̀ ṣe tó mọ̀ kan a máa dúpẹ́ fún Ọlọ́run fún ìgbésí ayé bàbá yìí tó bá ní ẹ̀mí èèyàn gùn ẹ̀mí ẹ̀ gùn. ìlú Òmùàrán wá dúpẹ́ pé ó jẹ́ ọmọ
ó jẹ́ ọmọ mi nílùú Òmàrán tó jẹ́ olórí tí jẹ́ Yoruba Self Movement ní gbogbo àgbáyé. Pẹ̀lú oyè tó jẹ́ yìí ó gbé orúkọ Òmàrán ga gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ bá wo máàpù àwòrán àgbáyé tí wọ́n máa ń yà yẹn pẹ̀lú tí wọ́n bá wo Yoruba Self Movement wọ́n rí i pé orúkọ ọmọ Òmàrán tó so lórí wọn Òmàrán yẹn yóò hàn lórí àwòrán àgbáyé yẹn. So wọ́n lákọ̀ọ́kọ́ adúpẹ́ fọlọ́run pé ẹ̀mí ẹ̀ gùn a ní wọn tó pọ̀ incidentally ọ̀fọ́nílé bí Ọlọ́run ṣe máa ń ṣe nǹkan ẹ̀. Bíṣọ̀bù Oyèdépò màmá tó bí àti bàbá àwọn ọmọ Bagere Kòso ni wọ́n. Màmá Bíṣọ̀bù Oyèdépò yìí ó tún jẹ́ bí àṣì àbúrò fún bàbá ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé Ọlọ́run ó ti dáadáa fún ilé ayé. Olóògbé yìí tí wọ́n jẹ́ adarí ìjọ Kérúbù àti Séráfù Movement jẹ́ ẹ̀gbọ́n fún ìyá Bíṣọ̀bù Oyèdépò tí wọ́n sì jẹ́ ọmọ ìyá kan náà. Eléyìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ṣe fún wa nílùú Òmùaran. Kí ni mo lè sọ nípa bàbá mi? Wọ́n jẹ́ onígbàgbọ́ dójú àmì, wọ́n jẹ́ olóòótọ́, wọ́n sì kọ́ wa ní ọ̀nà tó yẹ téèyàn fi ń ní ìtẹ́lọ́rùn. Tí wàhálà kan bá ṣẹlẹ̀ láàrin wa, bàbá sọ pé dúdú ọmọ dúdú. Ṣé ọ̀nà ìgbàgbọ́ nìyẹn? Ẹ lọ fi ọ̀rọ̀ ìgbàgbọ́ yanjú ẹ̀. Bàbá jẹ́ akíkanjú adarí tí wọ́n jẹ́ àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Bàbá jẹ́ ẹni tó máa ń gbà ní nímọ̀ràn. Kódà tí mo bá ní nǹkan tó ń dùn mí lọ́kàn, bàbá ni màá lọ bá láti gbà mí nímọ̀ràn. Tí mo sì ti ń ṣàárò eléyìí, torí pé Ọlọ́run jogún ọgbọ́n fún wọn púpọ̀. Tí wọ́n bá sì gbani nímọ̀ràn téèyàn sì ṣàmúlò rẹ̀, èèyàn ò lè kábàámọ̀ láéláé. Nígbà náà tí wọ́n ná owó sílẹ̀, owó ńlá nìyẹn ń gbà yẹn o. A máa ń gba iwájú ọ̀dọ̀ bàbá kọjá ká lè rí owó gbà lọ́wọ́ wọn. Mo wà ní iléèwé ní ọdún 1960 tí mo sì ní ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́. Lẹ́yìn ìgbà náà mo lọ sí Kaduna. Bàbá náà wà ní Kaduna lásìkò yìí. Wọ́n wà ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe nígbà náà. A sì máa ń lọ rí bàbá nílé. Ní gbogbo ìgbà náà ni wọ́n ń gbáradì láti lọ sílẹ̀ òkèèrè. Wọ́n sì kúrò ní Kaduna lọ sí ilẹ̀ òkèèrè ní ọdún 1961 tí mo máa rántí dáadáa. Bàbá sì lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà náà tí wọ́n sì padà lọ́dún 1966. Lọ́dún 1967 ni wọ́n lọ sí orílẹ̀-èdè England. ṣebí wọ́n ní òkú òun ni ìbọn rọ́. Ọwọ́ ipa ribiribi iṣẹ́ tabua tí bàbá Aladura tí wọ́n ṣe jẹ́ ògúnná gbòǹgbò ní ìlú wọn. Ọwọ́ náà tún wá dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àti ará wọn tí wọ́n sọ̀rọ̀ nípa bí bàbá ṣe ṣe dáadáa nígbà ayé wọn. Ohun kan tí mo lè tọ́ka sí ni ibùdó tí wọ́n kọ́ sí agbègbè Ògbómọ̀ṣọ́ yẹn. Ìgbésẹ̀ tó lágbára òun ni ìgbésẹ̀ yẹn. Wọ́n dẹ̀ ṣe dáadáa nípa ìyẹn. Wọ́n sì ní agbára tí ó yàtọ̀ nítorí pé ìpàdé àdúrà kan tí wọ́n ṣe ni mo ti gbọ́ pé wọ́n gbọ́wọ́lé àwọn èèyàn 300 pẹ̀lú ọjọ́ orí wọn. Wọ́n gbìyànjú, wọ́n ní agbára gan. Àwọn èèyàn sì bu ọlá fún wọn láàrin àwọn akẹgbẹ́ wọn. Mo rò pé wọ́n gbìyànjú ipá wọn. Bàbá ni mi mọ̀ wọ́n rí láti bẹ̀rẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n dé láti
ìlú ọba tí àwọn kọ́mítì wọ́n jókòó kọ́mítì wọ́n ní kí n jọ kí n lọ pàdé wọn. Èmi kẹ̀rẹ́ áńgẹ́lì mi mo bá sọ̀rọ̀ ó ní yóò sì ṣe tí ọba farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ̀. Ó ní ìbùkún ni fún ọ nígbà tí wàá bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí wàá bá jẹ, ìbùkún ni fún ọpọ́n ìpò àkàrà rẹ̀. Kí n lọ pàdé ẹ̀ smẹ̀tọ́n mo sọ fún áńgẹ́lì mi bẹ́ẹ̀. Níta áńgẹ́lì mi sọ fún mi pé ó sì máa kàn ẹ́ kò tí ì yá. Tòun náà fi sọ́tọ̀ ẹnu mi ilé sọ́tọ̀ pẹ̀ bá pàdé bàbá ó kí mi náà dẹ́ kí àtìgbà yẹn inú mi dùn tó pé rélùwé mo ti ṣiṣẹ́ àwọn ẹ̀dá dẹ̀ pọ̀ ẹni tó bá ṣiṣẹ́ rélùwé á mọ̀ pé tó bá rìtáyà bẹ́ẹ̀ dáadáa tó bá bọ́ sínú ayé kò sí bẹ̀rù ó gbà mí tó tẹsẹ̀ bọ̀t lọ́kàn mi jọ yẹn ó ti fún mi ní ìfọkànbalẹ̀ pé ìrìn àjò mi á dáa. Bàbá Abidoye ó jẹ́ ẹ̀dá kan tó yẹ pé ó tẹríba fún ọ̀dọ́, ó tẹríba fún àgbà, kò sí ìwà burúkú kan lára rárá. Kò dẹ̀ sí pé ó ń jí owó jọ tó pé mo gbé travel èmi ò tí ì bẹ̀ sí drive dáadáa ńgbà yẹn, ọmọ mi ló gbé wa káàkiri. Bàbá dá ó farabalẹ̀ kò dẹ̀ kò gbéraga pé òun ti di bàbá Aladura kò sàn tó lè bá wọn sọ̀rọ̀ no ó ń gba ìmọ̀ràn bí àbálẹ̀ jẹ́ olórí tó bá gba ìmọ̀ràn á pẹ́ níbẹ̀. Olóògbé bàbá Aladura Abidoye jẹ́ ẹni ẹ̀mí. Nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló yàtọ̀ nípa wọn. Lákọ̀ọ́kọ́ wọ́n mọ̀ wọ́n sì ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Kódà pẹ̀lú ọjọ́ orí wọn tó jẹ́ 123, bàbá ń sì ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí òye rẹ̀ sì yé wọn dáadáa. Tí wọ́n bá ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run èèyàn ò lè sọ wípé wọ́n ti lé ní 100 ọdún. Ẹlẹ́ẹ̀kejì wọ́n jẹ́ ẹni tó fẹ́ràn ìyìn rere. Ẹ̀yin náà lè jẹ́rìí sí pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ rí níbí. Ibi kì í ṣe ibi ìṣeré. Ó jẹ́ ọ̀nà láti gbé ìjọga sókè. Wọ́n dá ẹ̀ka ǹka sílẹ̀, iṣẹ́ ìránṣẹ́ àwọn pásítọ̀, iṣẹ́ ìránṣẹ́ ìyìn rere, ẹ̀ka àwọn olùkọ́ àti ẹ̀ka àwọn ọmọdé náà. Ẹ̀ka àwọn obìnrin wá ń gbilẹ̀ sí i dáadáa. Pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ yìí, àwọn eléyìí sì jẹ́ ẹ̀rí fún iṣẹ́ ẹ̀mí wọn. Wọ́n sì fẹ́ ọ̀rọ̀ Ọlọ́run máa tẹ̀síwájú. Ẹ̀yin náà lè jẹ́rìí sí. A wà lórí rédíò yín báyìí, Diamond FM. Ó sì wà lára nǹkan tí wọ́n fẹ́ ṣe mọ́. Wọ́n jẹ́ ẹni tó kún nínú ẹ̀mí dáadáa. Wọ́n fẹ́ràn Ọlọ́run, wọ́n sì máa ń sá tẹ̀lé Ọlọ́run lẹ́yìn. Yóò yà yín lẹ́nu tẹ́ ẹ bá dé yàrá ìkówèésí wọn pé ẹ ó rí oríṣiríṣi bíbélì. Bákan náà ni wọ́n ti kọ ìwé oríṣiríṣi. Kódà títí di ọdún 123 wọ́n sì ń kọ̀wé nípa ilé ìjọsìn Ọlọ́run, sísin Ọlọ́run. Wọ́n sì jẹ́ ẹni tó máa ń fẹ́ kéèyàn ṣàmúlò ọ̀rọ̀ inú bíbélì bó ti tọ́ àti bó ti yẹ. Bàbá Abidoye a ò lè sọ nípa wọn tán. Kódà láàrin wákàtí kan ẹ ò lè sọ irú ènìyàn tí wọ́n jẹ́ tán. Galilee land, ilẹ̀ Galilee. Nínú iṣẹ́ àkànṣe yìí bákan náà, a kò ní ṣàìmẹ́nubà Galilee land tí í ṣe ilẹ̀ Galilee tí ó jẹ́ ogún ìní tí Ọlọ́run fúnra rẹ̀ dìídì yọ̀ǹda fún ìjọ St. Movement Church, èyí tó ti di ìlú ńlá báyìí lórí sáré ilẹ̀ lọ́nà 500. Nígbà ìgbé ayé bàbá Aladura, Ọlọ́run kọ sí wọn láti kó àwọn èèyàn wọn lọ sí ibi tí òun Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wọn, tí í ṣe ilẹ̀ Galilee tí ó jẹ́ ogún ọ̀tun, níbi tí olú ilé ìjọsìn St. Movement Church tó wà báyìí. Tí a bá ń sọ̀rọ̀ nípa Galilee, ó máa ń yani lẹ́nu púpọ̀. Ọjọ́ àbámẹ́ta ni Ọlọ́run fi hàn bàbá Abidoye láàárọ̀ kùtù ọjọ́ Sátidé lóṣù kẹjọ ọdún 2009. Ṣùgbọ́n ìṣòro ibẹ̀ ni pé mi ò lè sọ bóyá ọjọ́ Sátidé àkọ́kọ́ ni tàbí Sátidé keje, bóyá Sátidé kẹta dẹ̀ ní lóṣù kẹjọ ọdún náà lọ́hùn-ún, nítorí pé a ò tí ì rí gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì. Bàbá kan jí láàárọ̀ ọjọ́ kan, wọ́n bá pé Ọlọ́run ní káwọn lọ ka ìwé Matthew bóyá orí 22 ni mo ti gbàgbé ẹsẹ̀ rẹ̀ pé káwọn lọ kà á. Wọ́n kàn jí láti wá bí mi nítumọ̀ rẹ̀ ni.
mo wá sọ fún ara mi pé Mósè oko àdánwò ló wà yìí o, báwo ló ṣe fẹ́ yege? mo rò lọ́kàn mi, wọ́n fi ran èèyàn kan láti ka ẹsẹ̀ kan ó sì kọ̀ láti kà ó wá lọ sọ́dọ̀ ẹlòmíì láti fún ní ìtumọ̀ tẹ́ni náà kò sì mọ nǹkan kan tó wà nínú ẹsẹ̀ náà. Báwo lẹ ṣe fẹ́ kó mọ ìtumọ̀ rẹ̀? Mo sì sọ fún bàbá pé ní nǹkan bí aago 6 ìdájí ni o. Mo sì sọ fún wọn pé bàbá ẹ lọ ka ẹsẹ̀ náà. Mo ní ìgbàgbọ́ pé Ọlọ́run tó fún yín ní ìran yìí yóò sọ ìtumọ̀ rẹ̀ fún yín. Èmi náà sì sí pẹ̀lú. Màá ṣáájú rẹ lọ sí Gálílì. Níbẹ̀ ni ìwọ yóò ti gbérí mi. Kò sì ní ìtumọ̀ kankan sí mi. Mo kàn gbé sílẹ̀ ni. Tí mo sì sọ pé àwọn bàbá wọn wọ̀nyí máa ń hùwà bákan nígbà míì. Bàbá wa rẹ́rìn-ín, wọ́n sì padà. Ní ọjọ́ kẹta tí í ṣe ọjọ́ Ajé tí a múra láti lọ sí àdúrà àárọ̀, bàbá kan pè mí ni pé Mósè. Mo pé sá. Wọ́n ní ẹ̀mí mímọ́ ti sọ fún àwọn ní gbangba pé kí wọ́n pe ibẹ̀ yẹn ní Gálílì. Ń ṣe la dúró, a ò tiẹ̀ tí jókòó. Bí wọ́n ṣe jáde láti inú yàrá ni mo dẹ̀ sọ pé ìran náà kìí ṣe ìran bàbá nìkan, ìran gbogbo C&S Movement Church ni. Àti wá sọ ìran náà fún wọn ní wàhálà. Àmọ́ bí a ṣe dúró lọ́jọ́ yẹn, mo sọ fún un pé nǹkan tí a máa ṣe ni pé à ń múra ìpàgọ́ àdúrà, ìyẹn Bida Conference. Níbi àpilẹ̀kọ yín, a ó fi síbẹ̀ pé ìran láti ọ̀dọ̀ Ọlọ́run wá, a ó sì ṣàlàyé gbogbo rẹ̀. Kò sí nǹkan kan o. A ò nílò láti pọ́n jẹ̀bi ọ̀rọ̀ náà lákìsà. Bàbá sì gbà sí mi lẹ́nu pé yóò wà nínú àpilẹ̀sọ wọn ní Bida Conference lọ́dún 2009. Ọlọ́run tó sọ fún bàbá láti pàdé òun ní Gálílì, ó ti tẹ́lẹ̀ ibẹ̀ dè wọ́n láti pèsè àwọn ajogún ìgbàgbọ́ tí yóò mú iṣẹ́ náà tẹ̀sọ́wọ́ wájú ti ṣe àwọn èèyàn ní ilẹ̀ Gálílì ọ̀hún. Nínú ìrìn àjò náà, àwọn àdójúkọ kọ̀ọ̀kan náà ń yọjú o, torí pé kò sí ohun tó máa ń dùn báyìí tí kì í ní àkùdé kọ̀ọ̀kan. Ká sọ tòótọ́, kì í ṣe gbogbo ènìyàn ni ó ní òye yẹn, torí ọ̀pọ̀ àwọn adarí wa ni ó gbàgbọ́ pé ó ṣeé ṣe. Nígbà tí wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀, à ń wá àwọn èèyàn láti mọ̀ nípa èròǹgbà pé a ti ní ilẹ̀. A sì bẹ̀rẹ̀ sí ní ra ilẹ̀ nípa ìrànlọ́wọ́ ẹni ọ̀wọ̀ jùlọ tí wọ́n jẹ́ àgbà ìjọ, tí wọ́n sì padà wá di olùdámọ̀ràn fún ìgbìmọ̀ náà. Lóòótọ́, wọ́n ṣe dáadáa, wọ́n sì ṣe ìrànlọ́wọ́ fún wa náà lọ́nà tó pọ̀ láti ra àwọn nǹkan tí à ń lò nílẹ̀ báyìí. Ní kúkúrú, ọ̀pọ̀ àwọn àgbà ìjọ náà mi ò fẹ́ dárúkọ ni à ń ké sí láti wá bá wa dá sí. Láàrin kan, a ní agbẹjọ́rò tí ó pè mí ní pé Adédire, ilẹ̀ tí ó fẹ́ máa tà fún àwọn èèyàn láti máa kọ́, ṣé o ti ní àkọlé fún? Mo sì ṣàlàyé fún wọn pé pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe, a ò lè ní ilẹ̀ kankan láì ní àkọlé fún. A sì bẹ̀rẹ̀ ọ̀nà láti gba ìwé ilẹ̀ sí ọ̀fọ̀ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. A sì gba ìwé ilẹ̀ fún abala àkọ́kọ́ ilẹ̀ náà. A sì tẹ̀síwájú láti rà sí, tí a sì ti ní àkọlé fún títí di òní. Ẹ̀wẹ̀, ní ilẹ̀ Gálílì yìí, àwọn ètò ọlọ́kan òjọ̀kan náà ni wọ́n ti là kalẹ̀ fáwọn ẹ̀ka ǹka nínú ìjọ náà, eléyìí tó dúró gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mi ìṣó nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ló lọ́wọ́ sí i. Téèyàn bá jẹ́ kó wá ní akitiyan tó dẹ̀ kó dẹ̀ ní ọba bíi tó lọ, ìbàbá ti wáyé. Ìgbà tí a kọ́ da sílẹ̀ kọ̀ọ̀kan yé mi náà, ṣùgbọ́n bá tí mo wá sí bá wọ́n pé pẹ̀lú táàdé Nàìjíríà ń sìn, hílàhílòdì ń bá wà ká pé olórí ìjọ bèdè bóbẹ́ pé Kaduna ló gbé pẹ̀lú tó ṣẹlẹ̀ ń sìn, lọ pé ìmọ̀ Ọlọ́run ni
ń bọ̀ lọ́dọ̀ ẹ̀fọ́ sí ẹ̀wọ̀ Gálílì bíi àdán tó ti dì lóṣè tá a bá fi bàbá mi ṣe ọba kínní kò boró jù. a ò lè gbàgbé iṣẹ́ tó ṣe ara iṣẹ́ tó ṣe náà níbi tá a wà. n tó ṣe ni pé ibi tá a wà bàbá Abídóyè ló ṣètò ibẹ̀ kò á dé àṣètò ibẹ̀ bíi pé Jésù ti dún bẹ̀. ìdí ètò náà ni pé bàbá sọ fún mi jọ́ kan pé ọba Olúgbọ́n tó fún wa níbí wọ́n yíyọ wọnú play wọ́n ń sọ̀rọ̀ pé a mọ̀ ń wálẹ̀ ó wílẹ̀ wà ó wá náwó síbí ṣùgbọ́n iye tó pé bàbá wó háì jù ó ní wọ́n fún wa ní ilẹ̀ ní Ìrágbèjì. ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa iṣẹ́ àṣeyọrí tí bàbá Aladura Prophet Dr. Samuel Adefila Abidoye tí wọ́n ṣe nígbà ayé wọn. ṣé ẹ mọ̀ pé téèyàn bá ń gbé àtíbàbà sílẹ̀ àtíbàbà àkọ́kọ́ tí a ní orílẹ̀ ègbọ́n a ó kan àwọn àtíbàbà náà mọ́lẹ̀ kí atẹ́gùn má bàa gbé lọ ni. bàbá ti gbé àtíbàbà síbi gbogbo láti lè jẹ́ kí ìjọ C&S máa tẹ̀síwájú lẹ́yìn ìpapòdà wọn. bí mo ṣe sọ àwọn obìnrin ti ń ṣe ìpàdé tiwọn tí wọn kò sì gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni láti fún wọn lówó kò sí ẹnikẹ́ni tó lè dá ìyẹn dúró. àwọn pásítọ̀ náà ń ṣe ìpàdé tiwọn wọ́n ní ètò ìdánilẹ́kọ̀ọ́ tiwọn wọ́n sì ní ẹgbẹ́ olùbániwí tó jẹ́ pé àwọn ni wọn yóò bá ẹni tó bá ṣẹ̀ wí wọn yóò pe ẹni tó bá ṣẹ̀ láti bí láwọn nǹkan kan bí ó dẹ̀ ṣe ń lọ káàkiri ẹ̀ka ìjọ C&S nìyẹn. tó bá jẹ́ àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe. bí mo ṣe sọ àwọn ètò kan wà tí wọ́n ń ṣe lọ́dọọdún fún gbogbo àwọn ọ̀dọ́ ìjọ C&S káàkiri. àwọn ẹgbẹ́ kan ti di gbígbé kalẹ̀ láti ṣàmójútó eléyìí a sì ti ń ṣe èyí fún àìmọye ọdún. ó sì ṣeé ṣe ká tẹ̀síwájú á nira fún ẹnikẹ́ni láti fagilé àwọn nǹkan tuntun tí bàbá ti ṣe. Adarí gidi ni bàbá tí a bá ń sọ̀rọ̀ nípa adarí tó dáńtọ́ ẹni tó mọ nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí adarí ni wọ́n. ìrìn àjò náà bẹ̀rẹ̀ pẹ̀lú Epsiba. bàbá ní ìwé kan tí wọ́n kọ àkọlé rẹ̀ sì ni iṣẹ́ àkànṣe Epsiba. iṣẹ́ àkànṣe yìí jẹ́ atọ́nà fún wọn láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí adarí. àwọn kókó méje tó wà níbẹ̀ sọ̀rọ̀ nípa àwọn ọ̀dọ́ àwọn obìnrin ètò ẹ̀kọ́ ìgbáyégbádùn àwọn ọmọdé gbogbo nǹkan ló wà níbẹ̀. a sì bẹ̀rẹ̀ ìrìn àjò náà àmọ́ àwọn èèyàn ń wá tako iṣẹ́ àkànṣe náà pé àdáni ni. ń ṣe ló dàbí pé kéèyàn sọ pé ń ṣe lè fẹ́ kówó jọ. kódà nígbà náà àwọn tó wà lọ́dọ̀ bàbá bíi akọ̀wé àpapọ̀ nígbà náà lọ́hùn-ún olóògbé Adéyẹmí àtàwọn míì ní kinní yìí kò yẹ. bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. ní ti ọ̀rọ̀ bàbá adarí tó ní àfojúsùn ni wọ́n. gbogbo nǹkan tí bàbá bá sọ ni wọ́n máa ń ṣiṣẹ́ tọ̀. wọ́n sì ní láti ṣàmúlò rẹ̀. láti wá ṣe eléyìí àwọn obìnrin ni wọ́n gbọ́dọ̀ máa rí láwọn ìjọ Ọlọ́run tí kì í sì ṣe ìjọ C&S nìkan
nígbà náà àwọn ló fún wa láwọn obìnrin tí wọ́n sì bẹ̀rẹ̀ ìpàdé àdúrà àwọn obìnrin, ìyẹn bàbá Aladura. wọ́n bẹ̀rẹ̀ ìpàdé àdúrà àwọn obìnrin, àwọn ọ̀dọ́ pẹ̀lú ètò kíka bíbélì ojoojúmọ́. wọ́n sì bẹ̀rẹ̀ ti àwọn ọ̀dọ́ àtàwọn ọmọdé, wọ́n sì ní ẹ̀ka fún wọn níbi tí wọ́n ti ń dá àwọn ènìyàn lẹ́kọ̀ọ́. tí wọ́n bá dá èèyàn lẹ́kọ̀ọ́ tán lèèyàn tó lè mọ̀ bóyá òun ní ìpè tàbí kò ní. lóòrèkóòrè ni wọ́n sì máa ń pàdé, wọ́n sì máa ń ṣe àpilẹ̀kọ tó lè di lílò káàkiri àgbáyé. òun náà la sì ń lò níbí lónìí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí obìnrin tó ẹlòmíì gan kò tiẹ̀ gbọ́dọ̀ gba wájú kí la fi ń wàásù pẹpẹ ibi tá a ti ń wàásù ibi tá a fi ń wàásù pulpit kọjá, pulpit mo fẹ́ sọ ní Yorùbá ni oògùn a lè gba wájú pulpit kọjá. pulpit dàbí òrìṣà sí wa nítorí pé a rò pé ọkùnrin nìkan òun ló lè débẹ̀. ọmọ ọdún kan lọ́kùnrin oore ọ̀fẹ́ tó ní ó sọ̀dù ya 90 years lọ tó ń kú, tó jẹ́ pé ní sẹ́ráfù náà fi sí tó dẹ̀ ń kú lọ. ṣùgbọ́n nígbà tí bàbá dé ó mú gbogbo ìfọ́jú ọkàn yìí kúrò pátápátá. tí mo bá ní pátápátá mo tún fi àmì sí ní ìsàlẹ̀ kí bàbá mú ìfọ́jú ọkàn kúrò. bó tiẹ̀ jẹ́ pé kò bí mo ṣe ń sọ lẹ́yìn ògo la fi fọ́lọ́run torí pé ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà kò rọrùn rárá débi pé bàbá dá ó fún oore ọ̀fẹ́ wà mọ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń jẹ wòlíì obìnrin, ìyẹn dúró. ṣùgbọ́n tẹ́lẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ pásítọ̀ obìnrin, kò sí nǹkan tó ń jẹ́ tíṣà obìnrin, kò sí nǹkan tó ń jẹ́ evangelist obìnrin. ṣùgbọ́n tẹ́ bá wo ìgbékalẹ̀ wa nísìn gbogbo oore ọ̀fẹ́ yìí ló ti wà. pẹ̀lú bí bàbá ṣe jẹ́ bàbá àgbà ẹgbẹ́ àwọn ọ̀dọ́, bàbá fún wa láàyè láti sọ̀rọ̀. ṣáájú àkókò yìí nínú ìjọ C&S movement, àwọn ọ̀dọ́ kò ní àǹfààní láti sọ̀rọ̀. àwọn ọ̀dọ́ kò ní oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ bí kò ṣe kí wọ́n kùn kí wọ́n sì sọ̀rọ̀ ẹ̀yìn. àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run lónìí, àwọn ọ̀dọ́ ti wà níbi tó dáa. àwọn ọ̀dọ́ ní àǹfààní láti sọ̀rọ̀ láti ipasẹ̀ bàbá. bákan náà ni wọ́n tún ní àǹfààní láti fi èrò wọn hàn àti láti ṣe àgbékalẹ̀ àwọn nǹkan nínú ìjọ. adarí ńlá ni bàbá Abidoye. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a ní àǹfààní ilé ẹgbẹ́ àwọn ọ̀dọ́. bàbá fún wa láyè, àyè tí wọ́n kọ́kọ́ fún wa kò dáa tó, táwọn kan sì gbà wípé àyè náà dáa. àmọ́ bàbá ní rárá o, wọ́n gbọ́dọ̀ fún wa ní àyè mìíràn. àmọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run bàbá fún wa ní àyè míì, èyí tó mú ká kọ́ ilégbèé tí ó gba àwọn ọ̀dọ́ 390. bákan náà la kọ́ ilé ìtura tó dúró dáadáa. bàbá jẹ́ adarí tó dáńtọ́ tí a ó ṣàárò wọn nínú ìjọ C&S movement lápapọ̀ àti káàkiri àgbáńláyé. It was Baba that eradicate that. wípé a ní àwọn obìnrin tí ọpọlọ wọn pé let the women govern themselves. kì í ṣe wípé kí ọkùnrin máa wá ṣe chairman àwọn obìnrin. bàbá ló fún wa ní oore ọ̀fẹ́ yẹn. bàbá tún ṣe fún wa ní oore ọ̀fẹ́ wípé ní every committee of the church women should be there. irú management meeting tó ń ṣe tó jẹ́ the highest body tẹ́lẹ̀ obìnrin was not allowed. bàbá ló fún wa lórí ọ̀fẹ́ nínú the highest meeting yẹn àwọn obìnrin wà níbẹ̀. advisory committee àwọn obìnrin a wà níbẹ̀. in fact baba is just too wonderful. anytime you knock at his door the door is open to you. bàbá fẹ́ràn àwọn obìnrin o week àti ẹ̀ lè gbàgbé tẹ́nà bàbá náà lẹ́rí wa táwọn obìnrin náà tá à ń ṣe bá ti ń ṣe yìí. bàbá is just too great. àgbàdúrà kí ọlọ́run fi ọ̀run kẹ́ wọn. bàbá náà ló rẹ́gísítà wa
ní CAC that we should be registered. Formerly we used to be called obìnrin rere, but gbàtàn dé CAC obìnrin rere ti pọ̀, so òun ni women fellowship. In fact bàbá ló fún wa ní gbogbo opportunity gbogbo tá a rí. Lọ́rìn bàbá la ní estate s'Óṣogbo, àwọn náà wá open ni àwọn ni wọ́n lay foundation, àwọn náà làjọ ṣí. Baba is always at our back. Whatever we ask from him, Baba ni no, women first. And Baba then in fact me n tẹ́ mọ́ tí mo lè tún fi qualify wọn more and more. Baba is just too good. Bàbá gbàgbọ́ pé ó yẹ kí wọ́n fún àwọn ọ̀dọ́ ní àǹfààní láti sìn nílé Olúwa. Ìdí rèé tó fi jẹ́ wípé àwọn ọ̀dọ́ máa ń wà nínú gbogbo ètò wọn. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí bàbá Aládùúrà, yíyan amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn wà ní nǹkan bíi 40 ọdún. Eléyìí tó ya ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu. Torí bàbá Aládùúrà tó wà níbẹ̀ tẹ́lẹ̀ máa ń yan amúgbálẹ́gbẹ̀ẹ́ láàárín 60 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀, wọ́n yan ẹni 40 ọdún bíi amúgbálẹ́gbẹ̀ẹ́, tí àwọn èèyàn sì ń sọ pé kí ni ẹni 40 ọdún lè ṣe gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá Aládùúrà. Ní gbogbo ìgbà yẹn, ọ̀pọ̀ àwọn ìyànsípò tí wọ́n ń ṣe lásìkò sáà wọn, àwọn ọ̀dọ́ máa ń pọ̀ ńbẹ̀. Ó lè jẹ́ alága tàbí akọ̀wé tàbí ọmọ ẹgbẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá fẹ́ràn àwọn ọ̀dọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá fún àwọn ọ̀dọ́ láǹfààní tó pọ̀. Èmi ni Colonel Ìdòwú Àkàndé. Bàbá Aládùúrà jẹ́ èèyàn tó gbàgbọ́ nínú ìhìnrere àti ìtànkálẹ̀ ìjọ. Wọ́n wá sí ilẹ̀ Amẹ́ríkà lẹ́ẹ̀mejì tí wọ́n sì ṣe àyẹ̀wò sáwọn ìjọ pẹ̀lú sísọ fún wa láti tẹ̀síwájú láti ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà àti lórílẹ̀‐èdè òkèrè. Gẹ́gẹ́ bí bàbá Aládùúrà, wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ tí wọ́n sì máa ń ná ní èèyàn. Bàbá ni wọ́n jẹ́ fún gbogbo èèyàn. Nígbà tí mò ń sọ̀rọ̀, mo sọ fún àwọn èèyàn pé bàbá mi ni wọ́n jẹ́, bàbá wọn sì ni wọ́n jẹ́, bàbá gbogbo wa ni wọ́n jẹ́. Irú bàbá tí wọ́n jẹ́ nìyẹn. Ipa rere tí bàbá kó nígbà ayé wọn kò kéré, bẹ́ẹ̀ ni kò kéré rárá. Ó sì kọjá ibi àga ìwàásù. Lábẹ́ ìdarí wọn, ìjọ Kérúbù àti Séráfù ti di àpẹẹrẹ ìgbàgbọ́ àti ìrètí káàkiri gbogbo àgbáyé pátá. Gbogbo ìrìn àjò bàbá Aládùúrà lórí òkè èpè ló jẹ́ ẹ̀rí máa jẹ́ mi òṣó fún ìgbàgbọ́ kíkún àti pé ìfarajìn wọn fún iṣẹ́ ìránṣẹ́ eléyìí tí wọ́n gbà àti sí Ọlọ́run tó pè wọ́n gan ti fi àpẹẹrẹ rere lélẹ̀ yíká gbogbo àgbáyé. Gbogbo nǹkan tí mò ń sọ ni pé bàbá ni wọ́n jẹ́ fún ọ̀pọ̀ èèyàn. Mo mọ̀ pé ọmọ bíbí inú wọn ni mí, àmọ́ mi ò lè sọ pé èmi nìkan ni wọ́n bí. Yóò jẹ́ ohun tó kù díẹ̀ káàtó. Wọ́n jẹ́ bàbá nínú Olúwa fún ọ̀pọ̀ èèyàn. A dẹ̀ ti wà níbí láti bí ọjọ́ 7 sẹ́yìn láti ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn. Àti pé ní ọ̀dọ̀ mi, ó jẹ́ ohun tó yanilẹ́nu láti rí oríṣiríṣi ìrírí táwọn èèyàn ti ní nípasẹ̀ bàbá. Wọ́n ti fọwọ́ tọ́ ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn èèyàn. Wọ́n sì ti jèrè ọkàn ọ̀pọ̀ àwọn èèyàn fún Kristi. Mi ò rò pé a lè ka àwọn ọmọ wọn nínú Olúwa tán ní London, Amẹ́ríkà, kódà ní Australia tó fi mọ́ India. Ká má sọ ti orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé ni wọ́n ti mọ̀ wọ́n. Wọ́n jẹ́ bàbá nínú Olúwa fún ọ̀pọ̀ èèyàn. Bákan náà ni wọ́n ní àwọn ọmọ nínú Olúwa tí wọn kò lọ sí ìjọ C&S tí wọ́n mú bàbá gẹ́gẹ́ bí bàbá wọn nínú ẹ̀mí. Ìjọ C&S Movement yóò ṣàrò òótọ́ inú, àkóyawọ́ àti ohun tí màá ṣàpèjúwe gẹ́gẹ́ bí àfojúsùn. Wọ́n jẹ́ adarí tí ó ní àfojúsùn pẹ̀lú ọjọ́ orí wọn. Nígbà míì tá bá wà nínú ìpàdé, àwọn tí wọ́n kéré bí irú àwa yìí máa yà sí apá ibòmíràn. Ńṣe ni bàbá máa fọwọ́ lẹ́rán. Bàbá wa ní pẹ̀lú ohun tẹ́ sọ yìí, kí ló dé tí ẹ ò gba apá bí wò? Nígbẹ̀yìngbẹ́yìn, gbogbo wa máa ní pẹ̀lú ọjọ́ orí bàbá yìí, torí nǹkan tí a máa padà ṣe nìyẹn. Kì í ṣe torí pé wọ́n sọ ọ́, àmọ́ torí pé a mọ̀ pé ohun tó tọ́ ni. Wọ́n ní ọgbọ́n àti ṣe nǹkan dáadáa, eléyìí tó kéré fún irú àwa yìí. A jọ ní àsìkò rere. Ohun tí mo dẹ̀ máa ṣàárò jù ní ìrẹ̀ra ẹni sílẹ̀ tí wọ́n ní. Wọ́n sábà máa ń dẹ́rìn pa àwọn èèyàn gan
kì í ṣe ohun tuntun lábẹ́ ọ̀run. Àwọn èèyàn ṣáà máa fira wọn sílẹ̀ lọ́jọ́ kan. Ohun tí ó yẹ kí àwọn èèyàn máa ṣe ni kí wọ́n máa ní ìṣọ̀kan, kí wọ́n sì máa sáré ìje náà káwọn náà lè parí dáadáa lọ́jọ́ kan. Àmọ̀ràn mi nìyẹn. Gbogbo wa la ó lọ lọ́jọ́ kan, àmọ́ àdúrà mi ni pé a ò ní ti kékeré lọ. mo rò pé èrò á ṣì wà. Bàbá fi ayé wọn fún Ọlọ́run pátápátá. Kì í ṣe pé ẹ ṣe bí mo ṣe sọ o, ẹ ṣe bí mo bá ṣe ṣe ni. Ó jẹ́ àpẹẹrẹ pé lọ́jọ́ tí wọ́n papòdà wọ́n múra Gálílì lọ́wọ́ ni. Wọ́n sì ní ṣé àsìkò kò tí ì tó láti lọ darapọ̀ mọ́ ètò ìsìn. Àwọn èèyàn ní bẹ́ẹ̀ ni. Bàbá wa ní kí wọ́n fún àwọn ní tíì. Wọ́n lọ gbé tíì náà wá. Ìgbà tí wọ́n ò fi gbé tíì náà dé, bàbá ti lọ ń ṣe ìsìn pẹ̀lú wọn nínú ẹ̀mí. Pẹ̀lú bí ìjọ kérúbù àti séráfù yóò ṣe máa jó àjórewájú bí iná ọ̀pá fìtílà, ipa rere bàbá Aládùúrà kò lè dìgbàgbé láíláí, tí yóò sì máa jẹ́ ìwúrí fún àwọn ìran tó ń bọ̀, torí bónírèsé bá sọ wípé òun ò fi gbá mọ́, èyí tó ti fín kò lè parun. Till we meet again, till we meet, till we meet, till we meet, till we meet, till we meet at Jesus' feet.